gbogbo ọmọ Yorùbá pátá ó ti ṣẹlẹ̀ báyìí ní ìlú Kwara ṣe ṣáàrí gbogbo bí àwọn bandits ṣe ń gbowó lọ́wọ́ àwọn bó ṣe ń dà gbogbo òun orí Yorùbá wòye jáde lánàá tó bẹ̀rẹ̀ sí ń pariwo pé bàbá Tinubu àti gómìnà Kwara State pé ṣé lè gbójú gbogbo nǹkan tó ń lọ ní Ìbàdàn làwọn àná ṣé ìlú Nàìjíríà náà la wà ẹ̀rí bí àwọn bandits ṣe ń gbowó lọ́wọ́ àwọn ṣẹ́rí nínú fídíò kejì tẹ́ ń wò yìí ẹ máa rí máà tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ti ń sọ 20 million tó fi ń gbèlè ara wọn káàkiri everyday ló ń jáwọn ìwé fídíò yìí ń lọ ó serious gan bàbá Adebayo gan wọ́n ní gbogbo àwọn bandits wọ́n ti ṣetán láti gbà ìlú Nàìjíríà ò ilé ìfúnlágbára ẹ̀dá ìgbàgbọ́ lọ́nà. lẹ́yìn sọ́bìsì ó ti sú wa o abẹ́ ìjọba kẹwàá bá wa dá sí kẹwàá gbà wá ní o kẹwàá gbà wá ní o ó ti sú wa o. ẹ káàárọ̀ sà ẹ pẹ̀lẹ́. ẹ tún máa wọ nínú fídíò kejì o arákùnrin náà wọ́n tún dìde 10 million ló tún san láti fi gbéra rẹ̀ ìlú wo làwọn wà ní Sunday Igboho ń sọ lórí ìpínfẹ́ wọn ní kálukú máa lọ́dọ̀ ẹja àtúbọ̀ lẹ́nu ọ̀la. ló jẹ́ ká béèrè pé kí ló ṣẹlẹ̀ sí yín sà. wọ́n jí mi gbé láti 24 last month. 24 last month. èmi àti ìyàwó gbọ́dọ̀ mi. so náà ti gbé wa sínú ìgbó tán dè wá mọ́lẹ̀ tí ènìyàn ṣì náà fi dè mí mọ́lẹ̀. so ìgbà tí a lo 10 days ìyàwó brọ́dà mi wọ́n dè mọ́lẹ̀ òun jábọ́ òun bọ́ lọ́wọ́ wọn ó fẹsẹ̀ rí lọ. so létà mo padà rọ́ kó délé. so èmi ń tètè ní wọ́n gba 10 million fine ká tó release yìí. 10.5 ló gbà lọ́wọ́ ẹ̀ kán tó release yìí ní alẹ́ yìí. àwọn èèyàn sì wà nù gbó sáàjọ dè wá mọ́lẹ̀ àwọn kan ò tí ì sanwó àwọn èèyàn pọ̀ gan. àwọn tó wà nù gbó yẹn máa tó mélòó báyìí. ibì kan wà tán kó àwọn méjì sí ibì kan wà èèyàn méjì. ó ga ọ ó ti wá dojú ẹ báyìí ṣẹgbọn tí arákùnrin yẹn yìí sọ pé àwọn kan yìí wà níbí káwọn yìí kọ̀ọ̀kan jí gbé lóríṣiríṣi àwọn tó ti pa ọ̀tọ̀ àwọn tó dà lórúkọ ọ̀tọ̀ àwọn tó ń sá lóde kọ́lọ́n kó gbà wá ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ ìpínlẹ̀ àlàyé ìlẹ́nu arákùnrin dẹ̀ẹ́n bàbá Adébáyọ̀ àti àṣọ gbogbo plan lórí bó ṣe ń fẹsẹ̀ rìn bọ̀ wá kí pé ẹjọ́ òpin ìlú làwọn ó ní òkun à so mi mẹ́ni tí ń sáré explain ara mi fún òun ló wá gbà mí sí ilé ọ̀dọ̀ ìmùsùn lálẹ́ àná òun ló gbé mi dé ìlú tàwa náà òkè. ìgbà tí wọ́n ń gbé yín bọ̀ ní ibi tí wọ́n ti fẹ́ rìlíìsì yín ṣé wọ́n fi nǹkan bojú yín kí náà fi gbé yín débẹ̀. màá sì náà fi gbé mi débẹ̀. wọn ò dẹ̀ fi nǹkan kan bojú yín. bandit lókè ọdẹ ayé yìí máa ta tí yín máa yẹ ṣẹlẹ gbogbo èèyàn mi òkè ọdẹ tí wọ́n fi ẹ̀sìn tàn tí ẹ bá gbé nǹkan tí àwọn bàbá wa fi jagun níjọ́ kìíní àná tí ẹ bá gbé jáde máa sọrí burúkú ni. ó ti wá dójú ẹ̀ báyìí ó wá dójú ẹ̀ báyìí o ṣé ti rí bí Yorùbáwòyí ṣe ń pariwo lórí àwọn Fúlàní ajínigbé bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn gómìnà ilẹ̀ Yorùbá wà àti àwọn ọba ilẹ̀ Yorùbá àárí kó ká wọn lára bó ṣe ń ká everybody lára tó wà ní diaspora àwọn ń lọ sí patí lójoojúmọ́ torí wọn ò jí family wọn kankan gbé wọn ò jí aráàlú wọn kankan gbé Nàìjíríà tí gbogbo wa ní o anyway ẹ jẹ́ ká gbọ́ àwọn òkú ọ̀rọ̀ ńláńlá tí bàbá Adébáyọ̀ fi ránṣẹ́ sí àwọn Fúlàní ajínigbé yìí àti plan tó ń ní fún ilẹ̀ Yorùbá ẹ wò eléyìí kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbọ́ lẹ́nu alàgbà Adebayo. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Yíbò ọmọ Niger Delta Middle Belt lórúkọ Jésù ìjì ayé kan kò ní jà yín. Àmín. Ẹ bá ń ṣàmì ìjọba Fúlàní Olúwa wó wọn. Àmín. Wó wọn lulẹ̀. Àmín. Má jẹ́ wọn ní ìsinmi. 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 Àmín. Mo like Ládọjà sẹ́. I like Ládọjà. Ó fẹ́ tún mú mi fẹ́ like president yín but mi ti like ẹ̀. He wants to make me to like your president but I'm yet to. Ọba Sokoto wá bẹ̀yẹn lánàá wọn ò gbọ́ orúkọ ẹ̀. The Sultan of Sokoto was there yesterday. Nobody heard of his name. Ládọjà. Wàá pẹ́ lórí oyè. Àmín. Ládọjà, you live long on the throne. President yóò ti announce ẹ̀. Even your president did not recognize or announce him. Mo ṣe wá mọ̀ pé nǹkan ń bẹ. And I know that there's something. Lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Hausa ti ń dàrú ẹ̀ mọ́ ni. Right now, there is chaos in Hausa land. Àwọn Hausa dẹ̀ máa gba ìjọba ẹ̀kọ́lẹ̀. And the Hausa will take over our government.
Bó ti sọ mẹ́sẹ̀gì yẹn kọjá. I've said it before. Ìjáwá nílẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ báyìí. There's a serious fight going on in the northern part of the country now. Ìjọba Fúlàní lórí àwọn ẹ̀yà tó kù. Olúwa sọ wọ́n dòkú. Àmín. Kálàáfíà jọba. Àmín. Ọkàn rẹ̀ á balẹ̀. Àmín. Ọkàn rẹ̀ á balẹ̀. Àmín. Lórúkọ Jésù Yorùbá máa dá dúró. Àmín. Yíbo máa dá dúró. Àmín. Niger Delta máa dá dúró. Àmín. Middle Belt máa dá dúró. Àmín. Ilẹ̀ Haúsá máa dá dúró. Àmín. Gbogbo àwọn tó pera wọn ní politician pé láwọn ò ní gbà ẹ̀jẹ̀ wọn la ó fi dúró. Àmín. Mo lẹ́ẹ̀mí wọn la ó fi ṣèjọba. Àmín. A ó yìn Ọlọ́run. Àmín. Ọkàn rẹ̀ á balẹ̀ o. Àmín. Wàá rówó ná. Àmín. Mo ní wàá rówó lò. Àmín. Wàá rówó pè ránṣẹ́. Àmín. Inú Ọlọ́run á dùn sí ẹ. Àmín. Aláìbí ìran ibi kò ní ṣẹ. Àmín. Orí rẹ ò ní gbàbọ̀dè. Àmín. Mo tún sọ orí rẹ ò ní gbàbọ̀dè. Àmín. Ọjọ́ tí ebi ń pọ̀nà ò ní rìn. Àmín. Ọjọ́ burúkú lórúkọ Jésù mo lónìí nípìnbẹ̀. Àmín. Ọjọ́ ayọ̀ ni ọjọ́ rẹ yóò jẹ́. Àmín. Ó jèrè ọmọ. Àmín. Wàá láyọ̀. Àmín. Wàá láyọ̀. Àmín. Ọmọ ẹ tó wà ń lo òyìnbó yẹn Trump ò ní deport ẹ. Àmín. Ó máa bá àánú pàdé. Àmín. Òun náà máa níwèé gbèlú. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK àti ẹ̀yin ìjọba ní UK ní Canada ní Australia ní Europe lórúkọ Jésù ẹ ó ṣe rere. Àmín. Ẹ ó yìn Ọlọ́run lógo. Àmín. Ẹ tẹ́wọ́ fún oore ọ̀fẹ́. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.